Sẹ́rí most of ẹ̀yàn aráàlú òyìnbó ẹ máa play àwọn game kan fídíò kan wà tí mo rí tí mo fẹ́ analyze ẹ̀ fún wa jọ nítorí Ọlọ́run wo fídíò ìdélẹ̀ kíní ìgùn àmọ́ màá make sure pé mo sọ láàrin ìṣẹ́jú mẹ́wàá tó sì máa yé ẹ láàrin arákùnrin Michael àti arábìnrin Tósìn tí wọ́n pàdé lórí Facebook ní ọdún 2009 ọkùnrin sọ wípé ìgbà táwọn pàdé pé Tósìn obìnrin lọ́kọ́ bóun sọ̀rọ̀ nínú DM táwọn jẹ́ mutual friend fine nígbà tó bìnrin máa sọ tiẹ̀ ó ní wípé ohun bẹ́ẹ̀ òun lọ́kọ́ sẹ́yìn friend request sí o àmọ́ òun ló wọnú DM òun tó sọ pé tó bẹ̀rẹ̀ sí ask òun out pé ìgbà yẹn òun wà nílé ọkọ ó lóun máa dé sí Nàìjíríà wọ́n ẹ̀ change number ó wà nílé ọkọ òun ẹ̀ change number pẹ̀lú ọkùnrin ṣé lè ìyàwó lé tẹ́ ẹ bá jẹ́ káwọn ará Amẹ́ríkà London Canada kán lè yín kò ní ọkọ yín ara yín á balẹ̀ lórí 10,000 naira orí burúkú tó ń fún yín every week yẹn lórí 100,000 every month yẹn tó jọ yín lójú yẹn you want to lose your marriage because of that ẹn tí ò ní lè ní máa ní lọ́la ibẹ̀ kọ́ ni mò ń lọ lẹ́yìn ìgbà yẹn ó wà ní ọkọ̀ gbogbo táìmì yẹn gbàtí màá yẹn wá lé ní alákọ̀ọ́kọ́ ó láwọn ò ríra ó lóun ò rí ó ló pé òun wà ní ọkọ òun ò rí ó nígbà tó wáyé ní 2011 tóun ti fi lé ọkọ òun sílẹ̀ ìgbà yẹn ni ó wá wò pé ẹnìkan ti bóun chat tẹ́tẹ̀lẹ̀ ó wá lọ wò ó wá rí nọ́mbà yẹn ń bẹ̀ ó wá bá chat ó ní get in touch yẹn náà wá pè é bóun ni o so wà pa òkìní kan o hello wọ́n padà fúnra wọn déètì wọ́n ríra wọn ọkùnrin sọ pé òun ló ń ṣe mọ́ òun obìnrin sọ pé kódà ọjọ́ alákọ̀ọ́kọ́ táwọn kọ́kọ́ ríra tó máa wá bóun ṣe wọ ní yàrá ẹ̀ báyìí ló ti fọ́ọ̀sì òun láti bóun ní àjọṣepọ̀ ibẹ̀ yẹn kọ́ ni mo tún wá ń lọ gbogbo pé ìwọ ló fọ́ọ̀sì mi ìwọ ló fọ́ọ̀sì mi ìwọ ló kọ́kọ́ ṣe sí mi wọ́n ṣàbàrà wọn lájọṣepọ̀ àbí ọkùnrin sọ pé lẹ́yìn ọ̀sẹ̀ méjì ọkùnrin yẹn tẹ̀lé sọ́dọ̀ àbẹ́ o ẹni tó ò ní fẹ́ tó mọ̀ pé ò ní interest inú ẹ̀ ó dẹ̀ tẹ̀lé lọ sọ́dọ̀ àwọn parents ẹ̀ débi pé bàbá ìyẹn gẹ́rùdù sẹ́ńjọ́ náà lọ yẹ bíbélì yẹn ṣe sọ o kò jẹ́ jiyàn pé òun ò lọ sọ́dọ̀ àbẹ́ ó dọ̀bálẹ̀ ṣe é ti gbọ́ bẹ́ẹ̀ yẹn mo fẹ́ kẹ́ jiyàn kan mú bẹ́ẹ̀ o ó ní pé máa yẹn sọ pé ìgbà táwọn àti máa yẹn jẹ́ ń sọ̀rọ̀ tó sọ pé òun ò fẹ́ márì mọ́ ó wá ní pé òun máa sẹ́ǹdì owó sí i kó fi ra písà fún àwọn ọmọ ẹ̀ òun á ní òun lè fowó rà mí ìrọ̀lẹ́ pa Nigeria single mother ibi tá a máa ń pè nífẹ̀ẹ́ nìyẹn when they start buying something like ẹ̀mbẹ́ fẹ́lọ́ kó fẹ́ lè fáwọn ọmọ ẹ̀ kó fi ṣe kíni fáwọn ọmọ ẹ̀ tó bá fún mi ń gbà that does not mean pé kó o dé láti America àbí London àbí Canada kí n wá rí ọ Ọlọ́run gbọ́ lẹ́yìn náà ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká bọ́ sí nǹkan míì oṣù lóyún báyìí ó ní máa ń kó lọ ṣe tẹ́sì máa ń kó lọ ṣe tẹ́sì ó wá yá ó bímọ yẹn ó wá jẹ àkáǹtì yẹn àkáǹtì ọmọ yẹn mọ́ àkáǹtì òun ó wá nígbà àwọn èèyàn ń sọ̀rọ̀ ó ṣe kíní kan kó tó jẹ́ kí máa yẹn wá rò pé òkè káwọn ṣe DNA test torí òun ò ṣúọ̀ pé after 13 months ló lóun bímọ ní spiritual place ní ìlú Ondo now ibi tó ti wà fọ́ọ̀nì lélẹ̀ ó bímọ ẹ máa gbọ́ o ṣé rí ẹ̀yin obìnrin ṣẹ́yìn single mother kan wà ẹ fẹ́ bímọ kan fún aráàlú òyìnbó pé owó oúnjẹ tó bá ń fún yín ẹ mọ̀ fi tọ́jú ọmọ yẹn ẹ máìlì bóyá ó fẹ́ yín àbí ò fẹ́ yín torí pé ẹ ti rọ ayé pé wípé ẹ ní life yes ó lè bímọ fáráàlú òyìnbó láti wò pé tó pé bẹ́ẹ̀ ni tó lè tọ́jú ẹ ni bó jẹ́ kí agreement wà láàrin ara yín pé ẹ fẹ́ bímọ fúnra yín tó pé wò ó fẹ́ kéèyàn kan fẹ́ bẹ́ẹ̀ ò máìlì bó fẹ́ àbí ò fẹ́ o kò fẹ́ bímọ fún ni jẹ́ kí o dèwọ̀n pẹ́jọ́ bímọ kó tó bí wàá kọ́ sọ pé ẹ bára yín sùn mo lóyún fún ọ rárá má ṣe bẹ́ẹ̀ jẹ́ kí ó jẹ́ wípé láàrin ara yín o agreement wà ń bẹ̀ wípé ẹ fẹ́ bímọ fúnra yín irú èmi ní ìsìn lè bímọ fún yàn láìsí pé o fẹ́ mi ìsìn sọ pé kó mú mi lọ sí court àní ó sanwó orí mi ṣe pé yẹn yàtọ̀ ìwọ tó yẹ pé bí ebi ló ń sá fún torí wọn ò sáfẹ́ bí ebi ti pa mí kí n tó rí ẹ
ọ̀nà oṣù yọmí kò nu ebi tí ìsìn ní padà bẹ́ẹ̀ mọ̀ láyé lágbára lọ́wọ́ Elédùmarè. Fún ìdí èyí ìwọ tí owó mọ̀ wípé o fẹ́ fi ọmọ bíbí kúrò nínú ìṣẹ́, má lóyún fọmọ ọlọ́mọ láì ṣe pé ẹjọ́ lágrímẹ́ǹt tó sì eléyìí parọ́ ni, tó sì eléyìí ó ti bọ obìnrin lójú jẹ́. Gbogbo bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹjọ́ ẹ̀ ìgbà tó débi dìé ẹ̀ǹdẹ̀ ó ń parọ́ ni, torí ọmọ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ òun kọ́ ló bí ọmọ yẹn. Wọ́n ṣe maternity àti paternity, òun kọ́ ló bí ọmọ yẹn. Òun kọ́ ló bí ọmọ yẹn kò tiẹ̀ tán mọ́ rárá tí ìbáṣepọ̀ jẹ́ ọmọ gbé. Bó dẹ̀ ṣe wà yìí ó yẹ káwọn ìjọba dá sọ̀rọ̀ yìí, ó yẹ wo kìíní. I gave birth after 13 months and in a spiritual way. The bottom line is you submit. Ẹ ká wo ibi tó ti ka result sí wa létí. Ẹ máa gbọ́. Center, DDC test results, certificate of analysis. This is to certify that the result of DNA test conducted for Paulina Oluwatosin Davis and the minor child Elizabeth Shiaka Michael has been perfectly analyzed and concisely summarized below. It's negative. Probability of maternity 0%. Báwo ló ń gbé bímọ yẹn gan 0% ní o. Let me see the paternity. Paternity náà negative ni. Negative ni. Kí ló wá ń ṣe yín? Kí lè ń bá ká? Sọ́dọ̀ yín ti burú ni. Lady yẹn kò ń ṣọmọ kékeré, ó kéré jù láyé bí i 45 years. At 45 years of age, on blackmail ẹnìkan pẹ̀lú ọmọ tí ìṣèwọ̀ gangan ló bí. Ṣé ẹ rí pé mi èṣù ni? Kí ló dé fà? Nígbà tẹ́ bá promise kẹ́ tó dó wọn. Àbẹ́ dó wọn tẹ́ tó ń promise heaven and earth. I will marry you. Kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Tó sì mọ́ náà kọ́ ara ẹ wípé ṣé o fẹ́ tó kó wá balẹ̀ jẹ ni? Ṣé o fẹ́ wá fẹ́ ní Nàìjíríà ni? Oh, God of mercy. Ladies, women, let's have life. Nobody have it all. Èyí tó bá ní jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn. Bọ́kùnrin bá fún ẹ lówó, mi ni o mọ̀ gbà. Mo wà torí pé ọ̀bọ yẹn wà òkè kó wá tó yín mọ́ lọ́rùn. Ọlọ́run gbọ́. Ọlọ́run Lédùmarè ń gbọ́. Kí o tó lè lóyún fọ́kùnrin tí kẹjọ lágrímẹ́ǹtì deep agreement òun kò lè máa bẹ́ẹ̀ lè pé babe so ti menstruation ni bẹ́ẹ̀ máa rí o Ọlọ́run jẹ́ kó rí o ìyẹn náà pèpò fẹ́ kó lóyún fóun kájọ pé o fẹ́ di baby machine o fẹ́ máa produce ọmọ ni láìláìdé lórí kò sí bí di choice ti ẹni àtìlẹ́yìn kan tó yẹ pé àkọ́bí ọmọ ẹ̀ ọ̀tọ̀ ní tó bí fún ìkejì ọ̀tọ̀ ní ìkẹta ọ̀tọ̀ ní ìkẹrin ọ̀tọ̀ ní ìkarùn ọ̀tọ̀ ní ó ti sọ pé òun ò ṣe mistake òun mọ̀ bí bẹ́ẹ̀ ni ó ní gbogbo bí márùn náà ọmọ òun ti máa gba property kò dé parọ́ gbogbo bí márùn lọ́mọ ẹ̀ ti gba property kò dé ń fẹ́ wọn kò ń fẹ́ ọmọ kékeré àwọn àgbàlagbà ni tó sì gbé lọ́wọ́ ni gbogbo wọn márùn tó bí àwọn àgbàlagbà ni tó gbé lọ́wọ́ yá ẹ̀ka tó sílẹ̀ nìsín tó bá yẹ mọ́tò tó ń lò láìfù tó ń fẹ́ lífù tiẹ̀ nìyẹn ó dídí sọ ni pé ọmọ òun kankan ò ní jìyà kò sí ìtúgbà property lọ́tọ̀ bàbá ẹ̀ ń bẹ kò lè sí ìtúgbà bàbá rẹ̀ ò tán léwe kó tó kú my dear choice ti ẹ̀ ní náà ó kù díẹ̀ káàtó ká máa gbọ́rùkù báyìí lára àwọn obìnrin ó kù díẹ̀ káàtó ẹ jẹ́ stop ẹ̀ go and get life.